Ìfà láìdùn yẹn gan. Ó ti dá kí ilẹ̀kùn yẹn máa ti. Ẹ káàsán nílé lóko lẹ́yìn odi. Ẹ káàárọ̀ níbi gbogbo tí ojúmọ́ ṣẹ̀ṣẹ̀ ti ń mọ́. Ẹ kúrọ̀lẹ́ níbi dẹ́yìn tí ń súnmọ́ wá jálẹ́. Ẹ káalẹ́ níbi tó ti ń tú àwọ̀lẹ́ sùn. Gbogbo yín pátá ni mo kí, mi ò ní olódì kankan. Lórí ètò wa ìmọ̀ Yorùbá náà ni, ìyá ọmọ Yorùbá náà ni, ẹ ò fojú ẹ bọ́ra ní ìyá ọmọ Yorùbá gbé wọlé lónìí. Just for fun. Mo dúpẹ́ Christiana Akande, ẹ ṣé jàre. Ó pé mo tún lọ lú àwọn ẹbọra lónìí, abẹ́ rí mi. Mo kàn tí ẹ̀ wò pé káàtì sọ pé ẹbọra ni mí ń kọ́ báwọn máa ṣe rí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ ọmọ Yorùbá pátápátá la kí àdé nìkan sí. Ọpẹ́ fún Olódùmarè ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Olódùmarè tó ní àmọ́ ọbẹ̀ bí bẹbẹ ṣe ń bẹ, tábà tún ti pè tátún ríra wa. Ìyá ọmọ Yorùbá gbogbo diaspora, ókè, ẹ kú gbádùn o, ẹ ṣeun o, ẹ kú ilẹ̀ ọ̀hún o, ẹ kú yìnyín o, bó o ní ṣe ò kọjá àfaradà. Olódùmarè àkókò máa tọ́jú yín, á máa tọ́jú àwa náà lẹ́ẹ̀bí. Torí ogun yìnyín lẹ́yìn rí lọ́hùn, ogun àwọn olórí tí ò sún làwa rí bí, àbí gbogbo ẹ̀ náà jọ wọnú ara wọn. Ẹ ṣeun jàre. Tí ẹ bá wo àkọlé tí mo kọ síbẹ̀ yẹn, èyí tí mo sọ náà ni wípé Àwúrè tó gbé owó ńlá láàárín ọ̀sẹ̀ kan péré. Tó bá ṣe bó ṣe yẹ kó ṣe, ẹ má gbàgbé bó bá ti darapọ̀ mọ́ ìmọ̀ Yorùbá. Nǹkan kì í ṣiṣẹ́ lára ẹ, owó bá lo nǹkan kò kì í ṣiṣẹ́, kíní kan kọ́kọ́ fi ìtọ̀ ẹ̀wẹ̀ wẹ ìtọ̀ ẹ fún odidi ọjọ́ méje. Tó o bá ti wẹ ìtọ̀ ẹ lọ́jọ́ méje, kí ló fẹ́ fi ìtọ̀ yẹn ṣe? O fẹ́ fi túdè, o fẹ́ fi tú gbogbo ọwọ́, o fẹ́ fi ṣínà, o fẹ́ fi mú ọwọ́ ọ̀tá, o fẹ́ fi mú ojú ọ̀tá kúrò lára ẹ, o fẹ́ fi mú gbogbo àṣepamọ́ ọ̀tá tí wọ́n ti fi há sí para, èyí tí wọ́n fi há sábíyẹ̀, tí wọ́n fi há sí pàlàpàlà abẹ́, tí wọ́n fi há sí pòlòpòlò ọrùn, èyí tí wọ́n fi há sínú ihò etí, ìyẹn ló kọ́kọ́ fẹ́ mú kúrò. Báwo lo ṣe máa lo ìtọ̀ ẹ? Gbogbo ìgbà ni mò ń dáhùn ìbéèrè, gbogbo ìgbà là ń fi ìdáhùn fún, gbogbo ìgbà làwọn èèyàn tó ṣì ń béèrè náà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà à máa sọ. Tí ẹ bá ti mú ìtọ̀ yín, tẹ́ bá ti jí láàárọ̀, kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí ẹnì kankan. Ọlábọ̀dé Káyọ̀dé, tó àwa náà kí yín o, ẹ ra sà. Tẹ́ bá ti mú ìtọ̀ yẹn láàárọ̀ kùtùkùtù, kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí ẹ̀dá Ọlọ́run kankan, lẹ ti máa mú tọ̀ yẹn, ẹ tọ̀ ìtọ̀ tẹ́ bá tọ̀ ńgbà tẹ́ ti jí yẹn. Tẹ́ bá ti tọ̀ tán, ẹ wá ṣàdúrà sí dáadáa. Ìwọ tó bá jẹ́ pé o fẹ́ lò fún aṣínà ni, gbàdúrà aṣínà. Ìwọ tó bá jẹ́ pé o fẹ́ lò fún atúdè ni, gbàdúrà atúdè. Ìwọ tó bá mọ̀ pé òògùn ni ò kì í jẹ́ lára ẹ, concentrate lórí ọwọ́ ẹ méjèèjì, kó fi fọ̀ dáadáa. Tó bá ti mú, kó wá mú. Tó bá jẹ́ pé ìwọ tó jẹ́ pé gbogbo ara ìwọ náà mọ̀ pé wọ́n ń dí ẹ lọ́wọ́, ìdè wà lára ẹ, wọn jẹ́ orọ́ náà lọ, wọ́n ń dí ẹ lọ́wọ́, mú ìtọ̀ yẹn fi wẹ̀ láti orí. Tó bá jẹ́ pé ìwọ̀nba kó fi para náà ló máa kárí ara ẹ, wẹ̀ bẹ́ẹ̀. Tó bá ti ṣe tán, kó wá ní sùúrù díẹ̀ fún bí ìṣẹ́jú 10 sí 15, kó wá ẹ̀ṣẹ̀ lọ wẹ̀. Bó ṣe máa ṣe nìyẹn léraléra fún ọjọ́ méje. Mo mọ̀ pé lẹ́yìn ọjọ́ méje yẹn, ọwọ́ burúkú á ṣí kúrò lára ẹ. Kódà èyí tí wọ́n bá tún gbìyànjú láti rán wọlé kò ní wọlé. Bẹ́ẹ̀ ni agbára tó wà nínú ìtọ̀ wa nìyẹn. Lẹ́yìn tó bá ti ṣe yẹn, ó yá ẹgbà tí mo wá mú wá lónìí. Kí ló dé? Àwọn èèyàn wọ̀ send star mọ́. Ṣé ẹ tẹ̀ ẹ́ kò lọ ni? Àbẹ́yìn lẹ́kan mọ̀mọ́ make a decision pé àfúnmọ̀ Yorùbá star mọ́. Ẹ máa send star. Ọ̀rọ̀ send star ọ̀hún dẹ́rẹ̀ ẹ̀rù tó ń bà mí. Torí ẹnìkan ló wá kó fẹ́ dá fá báyìí. Ó ní mo fẹ́ ṣe àyẹ̀wò. Ṣé kí ni ìràwọ̀ mi? Kí ni gbà bá ní 5,000 naira là ń ṣe àyẹ̀wò. Yorùbá diaspora. Ẹ ṣé jàre, iná ò ní tán wo yín. Ẹ ní wá owó tì, ẹ ní wá ọlá tì, láṣẹ Olódùmarè ọba. God bless you. Bóyá sà ní, bóyá mà ní, ẹ ṣé, àdúpẹ́.
kí ni mò ń sọ ni pé ìgbà tí n bá ní 5,000 ní à ń ṣe àyẹ̀wò bá ní just like that ládùúrò star tí mò ń fún yín kẹ́ tó sọ̀rọ̀ mo ti tẹ star ẹ gbọ́ mi ò dá èèyàn kankan mọ̀ o tẹ́ ẹ bá dẹ̀ fún wa ní star a kà sí pé ẹ fún wa ní star out of love ni ìyẹn wá kí sọ pé tá a bá sọ pé iye báyìí là ń ṣiṣẹ́ wa kẹ́ wá ṣírò iye owó star yín fún wa o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìtẹ́ni sọ fún mi ládùúrò star ó dáa o Ọlọ́run á máa wà pẹ̀lú yín o mo mọ̀ páwọ̀ obìnrin náà la máa ń sábà ṣe bẹ́ẹ̀ àwa obìnrin ni ṣùgbọ́n wẹ́ àwa ò bínú ẹ bá ń kí wọn pé wọ́n ṣeun o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ń kí wọn pé wọ́n ṣeun star wọn o ṣùgbọ́n yẹn ò sọ pé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ká má sọ iye ẹ̀ fún wọn so bó ṣe jẹ́ nìyẹn o design ojú mi ó le kú ẹ ṣé jàre ẹ̀yin rí design ojú mi thank you so much ẹ ṣeun so bó ṣe jẹ́ nìyẹn o tẹ́ bá fún ìmọ̀ Yorùbá ní star is for the progress of the page for the progress ẹ̀yin náà mọ nǹkan tí data ń sọ tá a ká tó ra data kẹ́ tó wí kẹ́ tó fọ̀ fam ó ti tán kẹ́ tó wí kẹ́ tó fọ̀ ó ti tán a ní àwọn kan tó jẹ́ pé wọ́n ti ẹ̀ sọ wọ́n kàn ti ju data síbẹ̀ nígbà tí bá máa débẹ̀ ní wàá rí pé star ó ti pelenke sí ẹ ṣé gan o God bless you Yorùbá diaspora ẹ ṣé o wọ́n ti bá ń kí wọn o wọ́n ní thank you for the star o ẹ ṣé o àti dúpẹ́ o àbí ó dáa kán bá wa kí wọn pé wọ́n ṣe é o tó náà ti fi ṣèrègùn fún wa ẹ ṣeun o onístar wa ẹ ṣé o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń fi tọkàntọkàn fún wa jàre tẹ́ ẹ̀ dúró pé torí pé ẹ fẹ́ fi gba nǹkan lọ́wọ́ wa ni ẹ ṣé iná ò ní tán wo yín ibi tẹ́ ẹ ti mú owó kò ní tán bẹ́ẹ̀ ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò ọwọ́ yín ò ní gbẹ fowó láṣẹ Olódùmarè ọba nínú ìdùnnú báyìí lẹ ti máa rówó mú nínú ìdùnnú lẹ ti máa náwó ẹ̀ ní bá wọn náwó ìbànújẹ́ ẹ̀ ní bá wọn náwó ẹkún ẹ̀ ní bá wọn náwó òṣè láṣẹ Olódùmarè ọba Johnson Diola mò ń dá yín lóhùn my health my herbs my wealth ni o ẹ má ṣì ní kíni o my herbs my wealth o ní God bless you mo ní ṣé Àwúre tó gbé owó ńlá láàárín ọ̀sẹ̀ kan péré òun náà nìkan tí a fẹ́ fún wa kí lẹ fẹ́ lò nǹkan tẹ fẹ́ lò ẹyọ mẹ́ta péré ni ẹyọ mẹ́ta péré àbí mẹ́rin ẹyọ mẹ́rin péré ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ẹyẹ kòwé ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kòwé ẹyẹ kòwé yẹn gangan la fẹ́ lò tó bá ti mú ẹyẹ kòwé wà wá egbò túdè yẹn wà jẹ́ púpọ̀ díẹ̀ wà wá ewé ọlà mo ti sọ fún yín pé ṣẹ́rí tẹ́ bá ti wà lórí ìmọ̀ Yorùbá àwọn terminologies ó wà nínú iṣẹ́ ìbílẹ̀ terminologies wa òun náà ni ewé ọlà gbogbo àwọn tó bá ti jẹ́ àwọn ọmọ class gbogbo àwọn ọmọ tó bá ti jẹ́ àwọn ọmọ school ìmọ̀ Yorùbá àti akẹ́kọ̀ọ́ ìmọ̀ Yorùbá wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ ewé ọlà tó bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ sọ pé mo fẹ́ ra ewé ọlà bó bá débẹ̀ tó ní mo fẹ́ ra gbó wọ́n bá yọ gidi ẹ̀ tán lé ẹ̀ ewé ọlà ni wàá lò fẹ́ rà mo fẹ́ ra ewé ọlà tó bá ti débẹ̀ wọ́n á tà fún ẹ bọ́ tó bá lò fẹ́ ra gbó ìwọ igbó kẹ̀ wọ́n ṣe máa ta gbó fún ẹ so bó ṣe jẹ́ nìyẹn bó bá ti mú ẹyẹ kòwé àkọ́kọ́ egbò túdè máa pọ̀ díẹ̀ ewé ọlà àti àtàrí òdìdí tó pé péré kí ló dé tẹ̀ send likes àti love àbí mi ò rí ni love like mi ò rí ẹ máa send ẹ jẹ́ kó máa ró wọlé o báwo ni ṣíṣe ẹ̀ tẹ́ bá ti mú egbò túdè òun lẹ máa fi tẹ́lẹ̀ ẹ ṣé jàre ọwọ́ tẹ́ fi ń tẹ star yẹn ẹ ní bá wọn fi kọ lẹ́tà ìbànújẹ́ ọwọ́ tẹ́ fi ń tẹ star yẹn ò ní bá wọn fi gba sack letter ọwọ́ tẹ́ fi ń tẹ star yẹn ẹ ní bá wọn fi kọ lẹ́tà ìbànújẹ́ ọwọ́ tẹ́ fi ń tẹ star ẹ ní fi gbé ọmọ sìn láṣẹ Olódùmarè ọba ẹ ṣeun gan God bless you wò gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ̀ star tẹ̀ǹtẹ̀ rabi tẹ̀ǹtẹ̀ love tẹ̀ǹtẹ̀ like tẹ̀ǹtẹ̀ love button God bless you
ẹyẹ kowé, egbò túdè, ewé ọlà, àtàrí òdìdí. Ẹ mú egbò túdè ẹ fi tẹ́lẹ̀ apẹ, ìyẹn ibi tẹ́ ti fẹ́ jó lóúnjẹ apẹ. Tẹ́ bá ti fi tẹ́lẹ̀, ẹ mú ẹyẹ kowé. Tẹ́ bá ti mú ẹyẹ kowé yẹn, ẹ dà òrí shea butter, ẹ dà gbogbo ara ẹyẹ kowé yẹn, ẹ jẹ́ kó bò dáadáa, ẹ gbé lórí egbò túdè, ẹ wá bu ewé ọlà, ẹ bù lé lórí, ẹ wá mú àtàrí ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́. Tẹ́ bá ti fi sí lẹ́gbẹ̀ẹ́ tán, ẹ dè kẹ́ ẹ jó. Ẹ ń jó tán báyìí, ẹ mú kẹ́ ẹ lọ̀ kẹ́ ẹ sọ di ẹbu, ẹ dà sínú ìgò funfun tàbí inú ike funfun. Tẹ́ bá ti fẹ́ lò, kò ní pẹ́ yọra yín lẹ́nu. Omi lẹ́mọ̀ fi lò, omi tútù lẹ máa fi lò. Tẹ́ bá ti bù sọ́wọ́ báyìí, ẹ ṣàdúrà sí dáadáa. Ilé iṣẹ́ tó gbéra ni o. Mo lè promise èèyàn wípé tẹ́ ẹ bá lò láàárín ọ̀sẹ̀ kan, ìwọ tó bá jẹ́ pé bí iṣẹ́ bá ṣe rí, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ṣe máa ń gbéra sí. Ṣùgbọ́n ìwọ tó bá lo iṣẹ́ yìí dáadáa, tó jẹ́ pé business person ni ẹ lóòótọ́, wàá rí owó gidi. Àwọn ìdán ni pé 10 million ló máa gbé wá, 100 million ló máa gbé wá. Àwa ò kì í dánú bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni wípé ó máa gbére, ó dẹ̀ máa ń gbé owó ńlá wá. Àwọn èèyàn mi ò sọ pé wọ́n máa gbówó wá fún yín o. Mi sọ pé àǹjọ̀nú kan ń gbé bọ̀ o. Ṣùgbọ́n nídìí ọjà yín, nídìí iṣẹ́ yín, wọ́n á gbé ajé wá fún yín. Tẹ́ bá lè ṣe, kò jù bẹ́ẹ̀ náà lọ o. Elédùmarè á túbọ̀ máa ràn wá lọ́wọ́. Ṣé àwọn mi fẹ́ kí àwọn fídíòsì wa àfẹ́ kó máa gùn, kó máa jẹ́ kéékèèké. Ẹni tó sọ pé ká fi awọ́rò tó dájú sílẹ̀ yẹn, ẹ má wọrí, ó dọ̀la lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká fọkàn sí gbogbo ẹ̀yin tẹ́ ń tajà, gbogbo ẹ̀yin ọlọ́jà ńlá, ọlọ́jà péréte, tẹ́ fẹ́ kí èrò máa wọ́, gbogbo ẹ̀yin oní school, gbogbo ẹ̀yin onílé iṣẹ́ kéékèèké, ńlá tẹ́ fẹ́ kí èrò máa wá. Ẹ jẹ́ ká pàdé lọ́la láṣẹ Olódùmarè ọba. Ọlọ́run aṣọ wa jọ̀dá lọ. So ẹ kú iṣẹ́ òyà, ayọ̀ á túbọ̀ máa jẹ́ mi láṣẹ Olódùmarè. Ẹ ṣeun, àṣẹ o. Rihanna ẹ ṣeun. Ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ. Ẹ má gbàgbé ẹ̀bù tí a fi ń pàdé lórí láàrin ọjọ́ 3 péré. Ọṣẹ ṣe mí kò kú, ẹ̀yọ́nú full kit ó wà. Tó bá dọ̀la, mo tún mú tuntun kan tó jẹ́ pé a ti parí iṣẹ́ lórí ẹ̀ fún gbogbo àwọn tí ń wá ọmọ, fún gbogbo àwọn tó ń wojú Olódùmarè fún ọmọ. Johnson Deola, kò sí side effect. Ọ̀lẹ ni nígbà tá à ní kẹ́ ẹ mórí èèyàn kẹ́ ẹ jó. Ẹranko Ọlọ́run fi wá ṣe ọ̀gá lórí wọn ni. So gbogbo tẹ́ ẹ bá fi ṣe, kò sí ìpalára kankan nínú iṣẹ́ tẹ́ ẹ bá ti rí lórí ìmọ̀ Yorùbá. Ẹ fi gbàgbọ́ ṣe, kẹ́ ẹ dẹ̀ ló bá ṣe ní kẹ́ ẹ lò. Àdúrà yín á gbà láṣẹ Olódùmarè ọba. Ẹ jẹ́ á pàdé lọ́la. Olódùmarè kò ní kọ àtúnrí wa. Bye for now. Thank you.